mo kí wa pé akásán àkùdédé àkókò yìí níbi yòówù kẹ́ lè wà kẹ́ ti máa gbọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 náà láwà tá a ti mú ròyìn wá fún wa ní gbogbo àkókò àtàsìkò. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di láṣẹ Elédùmarè. Orúkọ oníròyìn làyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó ìròyìn náà ní ṣókí bá a ṣe mú wá. Orílẹ̀-èdè Nàìjíríà tóbi lóòótọ́ ṣùgbọ́n kò le láti darí. Ààrẹ nígbà kan rí òun ló sọ bẹ́ẹ̀. Arábìnrin kan ló ti kíbòsí lórí ayélujára báyìí pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe fún ní gbèdéke àkókò láti lò tí wọn yóò fi wó ilé ńlá tó ṣẹ̀ṣẹ̀ rà nípínlẹ̀ náà. Àwọn sójà ilẹ̀ yìí ti gbé akẹ́kọ̀ọ́ mẹ́rin lásìkò tí wọ́n ṣe ìwọ́de látàrí ọ̀wọ́n gógó owó iléèwé tí wọ́n ṣe àfikún rẹ̀. Lábala ìròyìn ìdárayá, gbajúgbajà olórin fújì nílẹ̀ yìí ṣe àjọyọ̀ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè ọmọ rẹ̀ nílẹ̀ òkèrè. Nínú ìròyìn ti ilẹ̀ òkèrè, ó kéré tán ènìyàn 14 ti kú nígbà tí àwọn 75 farapa nílùú lórílẹ̀‐èdè India. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Orílẹ̀‐èdè Nàìjíríà ó tóbi ṣùgbọ́n kò le láti lè darí. Ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè Nàìjíríà ló sọ èyí di mímọ̀. Ààrẹ nílẹ̀ yìí tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní ó sọ èyí di mímọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ilé ààrẹ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Presidential Lodge ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Òkè-Fíà tí ń ṣe ìlú Òṣogbo, nígbà tí ààrẹ nílẹ̀ yìí tẹ́lẹ̀ tí ó ṣe àbẹ̀wò pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún olóyè sẹ́nitọ́ Adémọ́lá Adélékè tó ṣe ní àlàyé fún gómìnà náà. Ó ní lótìtọ́ àti lódodo ní orílẹ̀-èdè Nàìjíríà ní ó tóbi ṣùgbọ́n kò ṣòro láti darí pẹ̀lú bó ṣe jẹ́ ààrẹ nígbà kan rí nílẹ̀ yìí tí wọ́n sì ti ní oríṣiríṣi òye àti ìmọ̀ nípa ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ohun tó dáa jù èyí tó sì yẹ kí gbogbo àwọn aṣíwájú àti adarí níjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ kí wọ́n ní lọ́kàn ó ní ẹ̀mí ìṣerere fún ìlú wọn àti ìṣe dáadáa fún gbogbo àwọn tí wọ́n darí. Ó ní lẹ́yìn èyí ní gbogbo nǹkan ni yóò rọrùn fún wọn láti ṣe. Ó ní ṣùgbọ́n àwọn olóṣèlú tí wọ́n wà ní òde lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ó já sí wípé kájẹ kámu títí àpò ara wọn nìkan ó ní wọ́n mọ̀ lè tí wọ́n sì fi ba ètò ìṣèjọba jẹ́. Ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ kò ṣàìlú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́gọ̀ọ́ ẹnu lórí àwọn iṣẹ́ ribiribi tó ti ń gbé ṣe láti ìgbà tó ti gun orí àlééfà. Ó tún sọ di mímọ̀ wípé nípa ijó jíjó èyí tí wọ́n sọ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kúndùn rẹ̀ láti máa ṣe ó ní òun náà fi jọ pẹ̀lú bó ti já sí pé òun ga lára olóyè Ọbásanjọ́, òun náà fẹ́ràn ijó jíjó púpọ̀. Ó ní kí gómìnà ya oníjó kò ní kí ó má mọ ohun tó ń ṣe lópin ìgbà tí ó bá ti ń ṣiṣẹ́ tó sì ń ṣe ìfẹ́ ará ìlú. Ó ní kó máa bá sẹ́ẹ̀ lọ gọ́ọ̀sọ̀hún òun lórin táyọ̀ máa kọ fún un lásìkò tó bá sì wà lórí ipò. Arábìnrin kan ló ti lọ kíbòsí lórí ayélujára báyìí pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe fún ní gbèdéke àsìkò láti wó ilé ńlá tó ṣẹ̀ṣẹ̀ rà ní ìpínlẹ̀ Èkó. Arábìnrin tí ẹnikẹ́ni kò tí ì mọ orúkọ rẹ̀ lásìkò tí a fi kó ìròyìn yìí jọ lọ́wọ́ ó ní ó bọ́ sí orí ayélujára lójú òpó Instagram rẹ̀ tó sì ń wa ẹkún mi bíi gàárì ọ̀sán tí ń ṣe ní àlàyé pé òun ra ilé ọ̀hún kò tí ì tó oṣù méjì tí ìjọba sì ti fún àwọn ní ìwé pé àwọn yóò wó ilé náà láàrin oṣù méjì sísìnyí. Ó bú sẹ́kún gbagada nínú fọ́nrán móhùnmáwòrán tó fi síta lójú òpó Instagram rẹ̀ níbi tó ti sọ wípé owó ńlá lòun ná lórí ilé náà tí òun fi rà. Ó ní kí ló dé tí òun kò tí ì lo àkókò pàápàá nínú ilé ọ̀hún tí ìjọba fi sọ wípé láìpẹ́ ṣáájú oṣù méjì sísìn níṣe ni àwọn yóò da ilé náà wó. Ó ní látìgbà tí wọ́n ti fún òun ní ìwé yìí ó ní ìbànújẹ́ ọkàn ni ó ti wà nínú ẹ̀mí òun tó ṣe pé ẹkún ni òun máa ń mu sùn ni òun sì máa ń bá jí lówùúrọ̀ kùtùkùtù
ó ní àwọn ọmọ òun máa ń béèrè màámi kí ni tó ń ṣe yín ṣùgbọ́n òun ò lẹ́nu àti ṣe àlàyé fún wọn. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣe àforíjì àti àmójúkúrò pẹ̀lú ìrànlọ́wọ́ tó tóbi fún òun pẹ̀lú bó ṣe jẹ́ pé owó tabua ni òun fi ra ilé ọ̀hún ní agbègbè Etí Ọ̀sà nípínlẹ̀ Èkó. Àwọn sójà ilẹ̀ yìí ti gbé akẹ́kọ̀ọ́ mẹ́rin lọ ságọ́ wọn látàrí pé wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí àfikún owó iléèwé wọn. Iléèwé gíga tí ń bẹ nílùú Ìbàdàn yìí University of Ibadan UI ó ní àwọn sójà ni wọ́n ti gbé akẹ́kọ̀ọ́ mẹ́rin kan tí wọ́n pe orúkọ wọn ní Àdúwò Ayọ̀délé, Mádé Gbádégẹṣin, Ọlọ́runfẹ́mi Adéyẹyè àti Nis Linus tí wọ́n ṣe ní àlàyé pé wọ́n da omi àlàáfíà rú lásìkò tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún ṣùgbọ́n ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ African Action Congress ti iléèwé gíga ọ̀hún tó ń jẹ́ Adéyẹyè ó ṣe ní àlàyé nínú fọ́nrán tó fi léde nínú mọ́tò tí àwọn sójà ti jókòó pẹ̀lú wọn nígbà tí wọ́n gbé wọn lọ sí àgọ́ wọn lọ́nà Agodi ní ìlú Ìbàdàn. Ó ní àwọn wà nínú mọ́tò yìí ó wípé àwọn ẹ̀ṣọ́ iléèwé àwọn tí ń jẹ́ security guard UI ó ní wọ́n ti kọ́kọ́ wá bá àwọn lásìkò tí àwọn ṣe ìwọ́de tí wọ́n lu àwọn ní àlùbami tí wọ́n sì ń fi àbùkù kan àwọn pẹ̀lú bí àwọn ti ń ṣe ìwọ́de lórí ọ̀wọ́n gógó àti àfikún owó iléèwé tí ó ti gbẹnu tán báyìí tí agbára àwọn kò sì ká láti san. Òun ló fà á tí àwọn fi jáde síta gbangba láti fi ẹ̀hónú àwọn hàn sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n wá ojútùú sí ọ̀wọ́n gógó owó iléèwé náà. Ó ní ó jẹ́ ìyàlẹ́nu fún àwọn pẹ̀lú bí wọ́n tún ṣe pé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe army tí wọ́n sì wá kó àwọn tí wọ́n kó mẹ́rin nínú àwọn lọ sí àgọ́ wọn lásìkò tí àwọn ń ṣe ìwọ́de ọ̀hún. Gbogbo akitiyan wa láti bá ẹni tó jẹ́ alukoro iléèwé gíga náà University of Ibadan sọ̀rọ̀ lọ́jà sí pàbó pẹ̀lú bí a kò tí ì rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ ní àkókò tí a fi kó ìròyìn yìí jọ. Lábala ìròyìn ti ìdárayá, gbajúgbajà olórin fújì nílẹ̀ yìí ṣe àjọyọ̀ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè ọmọ bíbí inú rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Gbajúgbajà olórin fújì tí orúkọ rẹ̀ ń jẹ́ Àlàbí Pasuma ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti bá ọmọ rẹ̀ kọ́wọ́ ìdùnnú ìyún Àlíyà Ọ̀dẹ́tọ́lá lásìkò tí ó ń kẹ́kọ̀ọ́ gboyè jáde ní iléèwé gíga University of Illinois Urbana-Champaign tó wà ní Chicago ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ibẹ̀ ni ó ti ṣe ní àlàyé lójú òpó ayélujára Instagram rẹ̀ tó kọ sí wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Allah tí ó fún òun ní àṣeyọrí yìí. Ó ní mímọ̀ ṣe òun kọ́ ọgbọ́n orí òun kọ́ pẹ̀lú bí ọmọ òun bí ó ṣe kẹ́kọ̀ọ́ gboyè ní iléèwé gíga náà ìyún Àlíyà Ọ̀dẹ́tọ́lá. Ó ní òun bára òun dúpẹ́ òun sì bá ọmọ òun náà dúpẹ́ pẹ̀lú bó ṣe darapọ̀ mọ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà láti jọ ṣe àjọyọ̀ pẹ̀lú ọmọ náà. Lábala ìròyìn òkèrè, ó kéré tán ènìyàn 14 ti gbèkúrújẹ lọ́wọ́ Ẹ̀bọ̀ra báyìí tí àwọn 75 mìíràn sì fi ara pa yàmàyàmà lórílẹ̀-èdè India ní agbègbè Maharashtra ní Ghatkopar tí ń ṣe olú-ìlú Mumbai tí ń ṣe olú-ìlú India. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú wọ́n ti ṣe ní àlàyé wípé pátákó tí wọ́n fi ń júwe èyún billboard ó ní ó tóbi jàǹrànjàǹràn tí ó sì wó lulẹ̀ látàrí òjò àrọ̀yìnrọ̀dá èyí tó rọ̀ ní àkókò náà. Wọ́n ní bí ó ṣe wó lulẹ̀ báyìí wọ́n ní ó wó lu àwọn ọkọ̀ kọ̀ọ̀kan tí wọ́n wà ní ìtòsí ibi tí pátákó ajúwe náà wà tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì fi ara pa nígbà tí àwọn 14 míì tí wọ́n ti gba èkúrújẹ lọ́wọ́ Ẹ̀bọ̀ra. Àwọn agbófinró Mumbai ó ní wọ́n ṣe ní àlàyé pé àwọn ti kó àwọn 14 tí wọ́n jẹ́ aláìsí ọ̀hún lọ sílé ìgbókùpamọ́sí nígbà tí àwọn sì ti kó àwọn 95 tí wọ́n fi ara pa náà lọ sí ilé ìwòsàn báyìí tí wọ́n ti ń gba ìtọ́jú. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àkókò tí
ẹ tún pàdé wa láṣálẹ́ ní nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa. Ṣáájú kó tó di ìgbà náà ẹ gbọ́ àwọn kókó tí a tún mẹ́nubà kí a tó lọ. Orílẹ̀-èdè Nàìjíríà tóbi ṣùgbọ́n kò le láti darí. Ààrẹ nígbà kan rí òun ló sọ èyí di mímọ̀. Arábìnrin kan ni ó ké gbàjarè síta báyìí pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ní àwọn fún ní gbèdéke oṣù méjì láti kó kàǹgàrà rẹ̀ kúrò ní ilé tuntun tó kọ́ tó sì bú sẹ́kù gbàgàdà. Àwọn sójà ilẹ̀ yìí ti gbé akẹ́kọ̀ọ́ 4 látàrí pé wọ́n ṣe ìfẹ̀hónúhàn ní iléèwé gíga yunifásitì ti ìlú Ìbàdàn. Lábala ìròyìn ìdárayá àṣẹ ní àlàyé pé gbajúgbajà olórin fújì nílẹ̀ yìí ṣe àjọyọ̀ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè ọmọ rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Nínú ìròyìn òkèrè ó kéré tán ènìyàn 14 ti kú nígbà tí àwọn 75 mìíràn sì fi ara pa yànmàyànmà. Títí di àṣálẹ́ orúkọ tèmi kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ó dàbọ̀.